àdúrà bẹ̀rẹ̀ inshallah àwọn ọkọ̀ tó kù lọ́wọ́ wa á máa kà wọ́n inshallah. àwọn bàbá wa tí wọ́n ṣe àdúrà bẹ̀rẹ̀ fún wa àwọn náà ni ṣáìhù wa alhaji wa aláyà. lórúkọ náà àpá tí ò ní kú láéláé nínú àjọ náà. àlùfáà wa àwọn àgbàlagbà tí wọ́n ń darí ìdìbò yìí gbogbo tí a bá ti rí bàbá wa فضيلة الشيخ محي الدين يا جماعة شكرا الله خيرا bàbá ti rí àwọn tá a jẹ́ ọmọ bàbá wíwá tàrí bàbá náà ọlọ́run wọlé àlùbáríkà ti bẹ nínú ìdíkọ́ yìí ọlọ́mọdé gbóyún wọ̀ mo fi orúkọ bàbá wa kábíyèsí tí wọ́n tún jẹ́ àfà ẹ̀ ń bá ń sọ pé University of Ìlọrin lónìí tí wọ́n jẹ́ àwọn senior lecturer ní University of Ìlọrin bàbá wa ọba yìí ọba àgbékù yìí àwọn ni wọ́n kọ́ wọn bẹ̀ lọ́wọ́ báyìí wọ́n tó wọ́n jí ọba àgbékù padà sí ibú oníkọ̀sí. mo fi orúkọ wa kábíyèsí mo fi kí gbogbo ẹ̀yin anímà tá a jẹ́ ọmọ bàbá wa ìmáàmù wa àṣà ní ìlú Ọ̀fà ọlọ́run ọjọ́ kẹ́ àǹfààní yóò kúlé kú di báyìí lọ. ọlọ́run wọlé àwọn ẹnu àṣẹ bàbá wa kábíyèsí ní ọdún ìsàgbà fún mi ọlọ́run ọjọ́ kí ayé wọ́n jọ ta wo bí wọ́n jọ da ìwúrù sínú ìgbésí ayé yìí àti bàbá wa náà ọlọ́run ṣe rẹ̀ fún mi ọlọ́run àhàwọ̀ wọlé àkọ́wọ́ tẹ̀lé ńlá wọn kábíyèsí mo kí ní púpọ̀ mo kí gbogbo àwọn jẹ̀má àwọn àlùfáà wa gbogbo tí wọ́n tọ̀ ń kálẹ̀ kí ní púpọ̀ ọlọ́jẹ́ mi yóò kù. mo kí àwọn bàbá wa tí wọ́n jẹ́ àwọn council of ẹ̀dá wa nínú NASFAT àwọn náà ni bàbá wa chairman wa civil service commission bàbá wa Salman akínyìn púpọ̀ bàbá wa Musa Yiri akínyìn púpọ̀ bàbá wa Bello akínyìn púpọ̀ the national president of NASFAT worldwide former national president of NASFAT worldwide engineer Abubakar Abdulsalam tí a bá ti rí bàbá lórí dídúró tàbí dó yìí wọ́n láti bọ́yá bàbá àtìmọ̀ tí wọ́n bọ̀ wọ́n á rí pé bàbá ní commitment tó pọ̀ jù engineer Abubakar akínyìn púpọ̀ ọlọ́njẹ́ mi yóò kọ́ gbogbo àwọn kásọ̀ bẹ́ẹ̀ dà akínyìn púpọ̀ ọlọ́njẹ́ mi yóò kọ́ bàbá wa Badmus akínyìn ní orúkọ Ọlọ́run àti orúkọ àwọn àgbàlagbà àfà tí wọ́n wà kálẹ̀ bàbá wa Yahaya àwọn sírùl àsìrárù lójú kò ní bàbá wa Yahaya tẹ̀lé àwọn sírùl àsìrárù tí bàbá wa àgbà àfàdánà pé eléyìí láti lọ́wọ́ ọlọ́mọdé ẹ̀fọ́ sẹ́yìn ọlọ́mọdé ẹ̀fọ́ ní orúkọ Ọlọ́run Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wa lillahil hamd Allahu akbar kabira walhamdulillahi kathira wa subhanallahi bukratan wa asila la ilaha illallah wahda أنجز وعدا ونصر عبدا وعز جدا وأحزم الأذى وحدا لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى أصحاب سيدنا محمد وعلى أنصار سيدنا محمد وعلى أزواج سيدنا محمد وسلم تسليما كثيرا كثيرا الوا ọmọ tí a fẹ́ lórúkọ rẹ̀ jáde lónìí Ọlọ́run wọlá pé ìwọ Ọlọ́run ìwọ nìkan náà ni ó lẹ́sẹ̀ lọ́rùn láyé Ọlọ́run nìkan ni ó lẹ́sẹ̀ lọ́rùn Ọlọ́run wá wọlá agbára rẹ̀ tó ti pé nínú àwọn tèmi máa fi ń pèlè ìfọ̀kọ́lọ́run wà wọn náà ni ìjẹ́ èyíkéyìí òbí mọ́láyé Ọlọ́run wọlá pé àṣẹ wọn Ọlọ́run ni ìfi bímọ Ọlọ́run sàbí ọmọ yọ lálùbáríkà Ọlọ́run sàbí ọmọ lálùbáríkà Ọlọ́run yóò tó olóko rẹ̀ gbé láyé àlùbáríkà tọ́lọ̀ wá fi sí ara bàbá wa JK Yusuf gbogbo àwọn ọmọdé bí ọmọ àlùbáríkà Ọlọ́run má jẹ́ fọwọ́ ikọ̀ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan sí Ọlọ́run yóò gbọ́ wọn lálùbáríkà ọlọ́run ìyá wa Sharifa
olùdírí olóko ní àgbàlá gbogbo akari gbogbo yín ọlọ́run mọ́sá jẹ ẹsẹ̀ ní gbogbo láyé ọlọ́run mọ́jú bàbá wọn fọwọ́ gbé yín sí wọn ọlọ́run jẹ lálùbáríkà kí gbogbo àwọn tí wọ́n wà kalẹ̀ ìyá wa tí ọlọ́run wá ní ó jogún àwọn ọmọ yìí fún látara bàbá ọlọ́run ìyá wa náà ọlọ́run mọ́sá jẹ ní yóò gbọ́ ẹ̀yin nígbà gbogbo ẹ̀tọ́ wa pélé ní àtàwọn àlùfáà tí wọ́n pè kalẹ̀ ọmọ ìwé ìbá lálùbáríkà ọlọ́run mọ́sá jẹ náà lálùbáríkà ọlọ́run kẹrì lẹ́ẹ̀kan sí bàbá wa Muhyiddin tí wọ́n jẹ́ ìmáàmù àfáà wa àgbà fún gbogbo ìlú Ọ̀fà ọlọ́run ẹ bá sọ pé ṣé o ṣe ẹ bá wí lẹ́ẹ̀kan sí ẹ tọ́jà wí lẹ́ẹ̀kan sí ọlọ́run wọlé bàbá wa ìmáàmù wa àgbà ọlọ́run mọ̀jẹ̀ ká Alhaji Muhyiddin ọlọ́run mọ̀jẹ̀ ọ̀fẹsẹ̀ kọ́láyé ọlọ́run kò fani kẹrin ọlọ́run gbogbo àtàwọn bí ọlọ́run àmọ̀rẹ́ ọlọ́run eré adé tí ń bẹ láàrin wa ọlọ́run mọ̀jẹ̀ kankan sẹ̀ni wa wọ́n eré adé tí ń bẹ lẹ́rìn wa náà lọ́dà kan náà àyè náà ọ̀nà méjì igbóná ìsì tutù gbogbo wa tí wọn bá ma tutù má yóò tutù débi yìí tí bẹ́ẹ̀ ní rí kàkà sí ma ọlọ́wọ́ wa ó ní ọlọ́wọ́ bá ti máa wá nǹkan sí ibi ọlọ́wọ́ sàjọ́ ma ọlọ́wọ́ kò hàn kiri al-Fatiha bisimilahi rahmani rahim alhamdulilahi rabbil alamin arrahmani rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina as-sirata al-mustaqim صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين 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 سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Alhaji wa bàbá wa aláyà Sunna Mission of Nasfat ẹ bá gbọ́dọ̀ tóbi fún wa. Allahu Akbar. Àwọn ṣẹ́gun wà nìyẹn. tó bákan náà wọ́n ní ká sàbíyàn Alhaji wa Isa Badmus Badmus ẹ bá gbọ́dọ̀ tóbi fún wa. Allahu Akbar. bákan náà wọ́n ní ká sàbíyàn Alhaji wa Engineer Abu Abdulsalam, former president Nasfat worldwide àti tó. bákan náà wọ́n ní ká sàbíyàn Alhaji wa Engineer Ajide Engineer Abdulgani Ajide ẹ bá gbọ́dọ̀ tó bí fún wa. Allahu Akbar. dákun cameraman wọ́n ní ká sàbíyàn Alhaji wa Muhammad Mudathir Bello ẹ bá gbọ́dọ̀ tó bí fún wa. Allahu Akbar. ká lọ síbi ìgbésẹ̀ tó kàn. bẹ́ẹ̀ni. òun náà ní ká gbọ́ àyọké láti nù ọ̀rọ̀ Ọlọ́run tí í ṣe Al-Qur'anul Karim èyí tí a pè àfàwà Sadiq àwọn nánáwó kì í àyọké wa àfàwà Sadiq láti kó aṣọ àwọn nánáwó kì í àyọké wa ẹ bá gbọ́dọ̀ tóbi fún. Allahu Akbar. Bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت
غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين صدق الله العظيم. ààrẹ ni tí ó sọ pọ́lọ́ ní tóbi. Allahu Akbar. òdodo ni ọ̀rọ̀ Ọlọ́run Bẹ́ẹ̀ni. kò fi rán yàn méjì ànábì náà ló fi rán. Sallallahu alayhi wa sallam. wa man ja'alahu wara'ahu saqahu ila an-nar wa man ja'alahu amamahu qadahu ila al-jannah. bẹ́ẹ̀ bá ti sọ pé Al-Qur'ani nǹkan ni yóò sì máa gbádùn ayé kódà báyìí bá fẹ́ nira fún ọ bọ́ọ̀ bá dì mọ́ àwọn tí wọ́n ní Qur'ani lọ́wọ́ tí wọ́n fi ń ṣiṣẹ́ ayé rẹ̀ ó sì rọ̀. Bẹ́ẹ̀ni. afọlá tànàbí wa Muhammad bí Ọlọ́run. Sallallahu alayhi wa sallam. afọlá Sadiq tí wọ́n dá padà sí Saudi bí wọ́n ti ń ké ẹ̀mí gbogbo wa ti padà sí Kaaba lọ ẹ gbọ́ ọlọ́mọdé kájúkó. Àmín. ọlá bíbí tànàbí wa Muhammad wàlá awla wàlá quwwata. Illa billahi al-aliyyil. àṣàtà wa bá lọ́wọ́ àwọn bàbá wa ń lẹ̀ Yorùbá táwọn ọmọ àṣẹ náà sì tẹ́wọ́ gbà lọ́wọ́ wọn nítorí ti tìjára nígbà bá a bá gé Kùránì tán báyìí wọ́n ní ká ṣe kẹ́lẹ́ ká sanwó Kùránì bá a ti bá a lọ làá sì máa san lọ náà ní lẹ́yìn ọba náwó Kùránì owó kí ni ó wà á ná bàbá wa gbà owó Kùránì ọ̀yà Al-Qasimi bàbá wa gbígbàdúrà owó Al-Qur'an dọ́kítọ̀ owó Al-Qur'an gbogbo àwọn jama lẹ́ẹ̀kan náà kí àwọn aṣẹ́wó wa Alhaji wa Abdulbaki Al-Alori ọlọ́wọ́n ìjà rẹ̀ yìí pẹ́. Àmín. ọlọ́wọ́ ibi ìtàn náà wà wọ́n Muhammad Sharifuddin àwọn náà wọ́n pè ọlọ́run fún wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون هل مسيرة نحو طيبة مسرعا لأزور قبر الهاشمي محمد لما فشار اليوم في أكنافها وتكمش الحجاج نحو محمد شمس الدهى تاج
خير إلا في اتباع محمد هو وابل عمل أنا منعمه بل كل خلق الله دون محمد إن قيل لي من ذا يشقك في الورى مهتدين أنا عاجز أنا جاهل أنا مذنب أنا عاشق لمحمد لا إله إلا الله وليس سواه للعبد آمين لا إله إلا الله وليس سواه للعبد آمين لا إله إلا الله وليس سواه للعبد آمين لا إله إلا الله وليس سواه للعبد عباد الله جل الله أعيننا بعون الله وكونوا عوننا بالله أسانا بفضل الله بقرآن وجبريل وتوراة وإنجيل وما في أي تنزيل وما في أي تنزيل أعيننا رجال الله فيا رباه يا ربي ويا غوثاه يا حسبي أزل يا سيدي كربي والحكمي بأهل الله إلهي ليس لي حول فإن لحول لله ولا من قوة إلا إلهي قوة الله لا إله إلا الله ليس سواه للعبد أي مددت به إليك لكي تمد يديك نحو يدي لتنقذني وتوصلني إلى ما فيه لي رشدي فكيف رأيت تتركني ودار شوك في كبدي يظن بنا لحسود لنا ظنونا طابقت بلدي ولم يعلم بها النكدي حفي ناصر أبدي فإنك قلت تنصر من ينادي باسمك صمدي مددت يدي أنا وجبي أمي هواك من ولدي نقول هلم يا سندي هلم هلم يا عددي تجلى وجه محبوبي تجلى وجه محبوبي وهذا كل مسلوبي وهذا كل مسلوبي ولا نجد ولا نبرا سوى الإبريق والكوبي أيا الله يا الله تداركنا بأهل الله تداركنا بأهل الله وأرسلنا بهم أهلا الله يا ربي أبكي شيخنا مولاي شيخي مهدني يا ربي أبكي شيخنا يا شيخي معيدني الله انظر لنا
بعدي يا ربي أبقي شيخنا مولاي شيخي معيدي الله جل شأنه له صفات باقية رب السماء والأرض والمياه الجارية يا ربي أبقي شيخنا مولاي شيخي معيدني خليفة إمام حسيني خليفة إمام حسيني أعني بذاك معيدني أعني بذاك معيدني نورا فترا نورا فترا دورا وتورا سبل السلام كافتي أمي كيبوتي كونيتا على فياتي كونيتا owó púpọ̀ tí kò ní ta kó lọ bá bàbá wa kó lọ bá bàbá wa kó lọ bá ìmáàmù ọmọ ìdílé àfàǹdá ni ó dá kàsídà àfàǹdá ni ó dá kàsídà ìmáàmù ni olùbàdìrí ìmáàmù ni olùbàdìrí àwọn tó kù lọ́ọ̀gbìn kàsídà àfàǹdá mọ̀ọ́dá lákìrá àbùkí ṣèkánná ọ̀láyà ṣẹ́yìn. Mo fi ní pé kúnlé àkúnlákà lọ́lọ́ wí. Kúnlé àkúnlákà lọ́lọ́ wí. Ṣé tèmi kì í ṣe tiẹ̀? Ṣé tèmi kì í ṣe tiẹ̀? Ni máa mọ̀ fi dé ipò ọ̀la. Ni máa mọ̀ fi dé ibi gíga. Gbogbo àwọn jọmọ ẹ̀dí asọpọ̀ lọ́n tóbi. Pé wọ́n ń bọ̀, ọlọ́run ó jẹ́ àrí bàbá pẹ́. Àmín. Ikú tó yájú ọlọ́run má fi pa bàbá. Àmín. Wala hawla wala quwwata. Ìlà 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 ìlà. Tọ́ wọ́n ní kí a máa lọ síbi ìgbésẹ̀ tó kàn. Bẹ́ẹ̀ni wọ́n ní ká máa lọ síbi ìgbésẹ̀ tó kàn. Kẹ́lẹ́ ìgbésẹ̀ náà pẹ̀lú yọ̀ọ̀ta àgbàlagbà ní kálẹ̀. Wọ́n ní Amiru Zakiri Alhaji wa Ismail. حسب القديم الله حسب الباقي سبحانه يحفظ ما يودع وليس للعبد سواه مودع به انتصرت إنني مغلوب ولطفه الخفي لي مسحوب نظير يا نظير يا نظير فكان عدوي إنك القدير أي عيانا إنك المريد ولا يكون غير ما تريد علم بيدا كيف تكهر المريد وكيف تنزيل له ما سيريد لتنتقم من العدو حين وخذه إنه يعادي دينا لا تبكي من آثاره ليادا فقد بقي وأدمن العنادا أبو النجالة وامتلنا عليه مطر السوي
ما لديه ولتعطي بالسكر والسر الخير والمغفران قد القصور الميل نعم الجليل من جاء والسندا إن بني أمر دعوت الصمدا عسى أرى نصرا قريبا يغفي كل العداء والعبد أسمك لي متين يا متين يا متين بك استجرت حيثما أكون أكذب بيدا ضارعا ضعيفا لم يكوي عن شيء ولو خفيفا لا علم لا حال ولا جاء ولا حول ولا قوة للعبد ولا وكيل يا وكيل يا وكيل أنت الذي تسمع ما أقول كل الذي طلبت منك عجل فإنما أخرت لم يعجل يا رب بالماء لتموذا وما هو الذي قال والنزع نتيب صليا على المختار وعلي وسامنا ووجهت وجهي للقديم الباقي لا درني حسن الزين باقي ألا ولا لا إله إلا الله ألا ولا لا إله إلا الله nítorí bàbá ìmáàmù kan ní ìlú ọ̀pá ẹgbẹ́ ṣé ó kà máa lè ṣé ó ná mú kára mọ́ ṣé ó kà máa lè ṣé ó ná mú kára mọ́. ilé ìbáwí kan bẹ́ẹ̀ nínú Ìlọrin ilé ìkéwù àgbà ṣé ó ká wọlé àdàbí ibẹ̀ ní ìmọ̀síńgbà ìyẹn ní ìlú Ìlọrin aládàbò ọkọ̀ nílé ìbò wà ṣàrù náà ṣé ó kà máa lè ṣé ó náà mọ̀ kára mọ́ ṣé ó kà máa lè ṣé ó náà mọ̀ kára mọ́. ṣé ó kà máa lè ṣé ó náà mọ̀ kára mọ́ ṣé ó kà máa lè ṣé ó náà mọ̀ kára mọ́. bàbá kàwá ní abẹ́rẹ́ ẹni tí ó sọ wá ṣe ṣé ìwọ náà mọ̀ kára mọ́ ṣé ó kà máa lè ṣé ó náà mọ̀ kára mọ́. Al-adati al-muhari. Bí èèyàn bá fẹ́ kí bàbá wa ìmọ̀mọ́ àgbà kínú wọn dùn tó bá sì fẹ́ gba omi lójú wọn. Bàbá wa alájí àgbà ni ó máa dá kọ. Àwọn èèyàn máa tó jẹ́ kí ọ̀rọ̀ bàbá wa ìmọ̀mọ́ àgbà orí bẹ́ẹ̀. Bàbá fẹ́ràn àfa àwọn dépò pé gbogbo nǹkan bá ti dákọ̀ alájí àgbà sí àwọn olùyá náà nù. Kódà kọ́ parọ́. Bàbá olùyá náà nù. Bí àbáwa Ismail ìmáàmù Zakirin bí wọ́n ti wá ń kí bàbá wa alájí àgbà omi wá ń bọ́ lójú bàbá wa ìmáàmù àgbà lọ́fà. Sẹ́wọ̀ Ismail ọlọ́run jẹ́ máa ga sí ni. Àmín. Kíláàsì kan náà lájọ kà jáde
ẹ̀gbọ́n ká ló dáná ayé rẹ lọ́fẹ́ kó sọnù ẹnìkan bẹ lórí ìyẹn wá ń rogún sí i èyí tó dáa nínú ayé rẹ lọ́fẹ́ kó sọnù oríire rẹ lọ́fẹ́ kó sọnù bàbá jẹ ìmáàmù gbogbo ọmọdé ìmáàmù wa ń gbádùn ayé yáyá kò rí báyìí tẹ́lẹ̀ gbogbo àwọn ọmọ àbáṣẹ́rí nǹkan aláìsàn ọmọlé ìmáàmù ajá ló sì aláìsàn àìmọye ọmọlé ìmáàmù tí ó ṣe yí tẹ̀sẹ̀ yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ọmọlé ìmáàmù lásán alábàálá adìtẹ̀sílẹ̀ rà ọmọlé yìí máa ń rí sí ọmọlé ìmáàmù kan náà tó rè láti ọ̀sán ọmọlé ìgbàlásí àdúrà táwọn ọmọ bàbá máa ń ṣe ni pé ọlọ́run máa pa àbá wa ní ìsìn. Àmín. Lábẹ́ dẹ́gẹ́nì bàbá ọmọ bẹ́ẹ̀ ni wọ́n sọ abẹ́ dẹ́gẹ́nì àtẹ̀gbọ́n wọn ọlọ́run bá yọ lọ́sẹ̀ mi wọn. Àmín àmín ọlọ́run bí ta. báyìí tẹ̀sí mi bá ń sọ lúgà ẹ̀rù pé àwọn àti lárúbáwá ọmọ bàbá wa ìmọ̀ máa gbà púpọ̀ ní wọn púpọ̀. Bẹ́ẹ̀ ni tọ̀ bàbá aláàjì tẹ̀sílímù ti gbọ́rọ̀ sí mi létí wọ́n lẹ́gbọ̀n bàbá ọmọ làwọn àwọn kan sọ̀pọ̀tì èyí gẹ́gẹ́ lẹ̀ ń kọ́ ọmọ jáde lébi ààrẹ ní sọ́kọ́ ló ń tóbi. bàbá látọ̀dọ̀ yín torí bá a ti wà ní ààyè náà ọ̀fà náà náà ààrẹ ní sọ́kọ́ ló ń tóbi. náà déédéé aláhàgbà bá a ti dòkó yìí ọ̀fà náà sì náà wà. bàbá ó yá bàbá wa déédéé wọn lówó kùnà bàbá wa ìmáàmù àgbà 20 sọ́ba lójú aláhàgbà sọ́ba lójú wọ́n ní 20,000 naira. àwọn ẹni sọ fún náà tóbi. ẹ sọpọ́tì bàbá ó yá ẹ máa bọ̀ wọ́n náà sọ bí yù àwọn ọkọ̀ tí ó wà lọ́wọ́ rẹ lẹ́ẹ̀kan gbogbo àwọn tá a ṣàfihàn wọn kátó kú kọjá sọ́dọ̀ bàbá ẹsẹ̀ dúró alifásì mi gbígbàdúrà ẹ máa bọ̀ àwọn ọ̀gá wa ẹnjìnìà Abdulsalam 2,000 naira bàbá wa ọkọ̀ yẹn wà bẹ́ẹ̀ ẹsẹ̀ Ibrahim bẹ́ẹ̀ ni chairman civil service commission 5,000 naira ààrẹ ní sọ́kọ́lọ̀ tóbi bàbá wa Salman Allahu Akbar olóko bàbá tí wọ́n bí bàbá wa ìmáàmù àgbà bàbá wa láyà wọ́n ti ṣàdúrà fún lọ́pọ̀lọpọ̀ kẹ́ tó dé wọ́n ní 2,000 naira bàbá wa gbẹ́kú senior lecturer Allahu Akbar alhaji wa Al-Qasimi Allahu Akbar Al-Markazi ọmọ wọn nífẹ̀ẹ́ bàbá púpọ̀ wọ́n ní 10,000 naira ààrẹ ní sọ́kọ́lọ̀ tóbi bàbá wa dáadáa ẹ̀dá pẹ̀ fún mi ló kọ́ wọn bàbá wa kú Zairi wọ́n ló wọ 2,000 naira gbígbàdúrà àwọn ni wọ́n kọ́ ṣé wà tẹ̀sílímù lẹ́kẹ́wò àfàwọn abáàkì Allahu Akbar 1,000 naira agunbíadé sẹ́ẹ̀dì kí bàbá agunbíadé wọ́n ní 2,000 naira àfàwọn agbúgbàdúrà ó yá mo fẹ́ sọ̀pọ́tì bàbá wa. àti ìkọlà òhàmùlà tàhámẹ́lì wàkàlàhù minni tahiyatan. وبلغ سلامي روح من طيبة هلا وقف عند ذاك القبر في روضة التي تكون يمينا للمصلي إذا صلى وكن خاطئا فيه محبة الوحي خاشئا وخافض هناك صدر واسمع لما يتلى ونادي سلام الله
يا قبر أحمدي على جسدي لم يبلى قبل ولا يبلى تراني أراني عند قبرك واقفا يناديك عبد ما له غيركم مولى وتسمع عن قربه صلاة كمثل ما تبلغ عن بعده صلاة التي صلى نبي الهدى لولاك لم يعرف الهدى ولولاك لم نعرف حراما ولا حلا ولولاك لا والله ما كان كائن ولم يخلق رحمن جزيا ولا كلا أناديك يا خير الخلائق والذي به ختم الله النبيين والرسلا به ختم الله النبيين والرسلا إذا أملت من مولاك كرما فجدد ذكر خير الأنبياء وصل عليه أول كل قول وآخره بصبح والمساء فإن محمدا أعلى البرايا محلا في سيادة والعلاء لواء الحمد في يمنى يديه وكل الناس من تحت اللواء ويوم وصول الهاشمي إلى الدنا لا طيب أيام لقوم محمد وما هو إلا رحمة الله للورى هدى الله للأكوان خلق محمد تجلى إليه الله نورا بذاته ويشهد في ذا الوقت فم محمد يقول بأن لا إله سواك لا واسكة ما في الأرض قول محمد ومن بعده الأملاك جاءوا من السماء لترهيب نور الهاشمي محمد أود نبي الله طه محمدا رجائي يوم لبعض صحبة أحمد وفي هذه الدنيا إليه مقاصدي وجاية قلبي في وداد محمد جلوسي قيامي أو منامي بليلتي على حب طه كلها لمحمد كلامي وشأني حركتي ثم الأقلقي سروري وحزني في اشتياق محمد ففي حال نومي ثم في حال يقظتي أجرد شعري ذكر طه محمد فلا ظاهر إلا بأفضل مرسلين ولا باتن
محسن إلا بياسين محمد لدى الله هذا العبد مختار خلقه شهدنا وكلنا طاعة لمحمد شهدنا وكلنا طاعة لمحمد. gbogbo àwa tí àánú Ọlọ́run ní kí gbogbo akájọ wà níbí gbogbo akájọ wọn bẹ níbí àbí sàṣẹwà ní sọgbọn díẹ̀ tí gbogbo wa tó ṣe pé bí tá a wà yìí tí wọ́n lè sùn tí àjọ wa dúpẹ́ tí a wá bá alhaji wa taslim salati wa taslimi صلاتي وتسليمي وأزكى تحيتي على المصطفى المختار خير البرية. gbogbo wòlíì tí ń bẹ tá a ti ń ka ìtàn wọn bọ̀ èyí tó dá sọ pé òun ní àsàlátù tó fáànẹ́bì àfàsàlátì ló kọ́ sọ bẹ́ẹ̀. صلاتي àsàlátù tèmi. وتسليمي وأزكى تحيتي على المصطفى المختار خير البرية. ọ̀sìn gbọ́ bẹ́ẹ̀ ó ti lè yorùbá nẹ́bì. وتسليمي وأزكى تحيتي على المصطفى المختار خير البرية. àwọn obìnrin yorùbá nẹ́bì. صلاتي وتسليمي وأزكى تحيتي amiru zakiri ọkùnrin yẹn ti gbá mi lọ́kàn mú. على المصطفى المختار خير البرية على المصطفى ẹ̀ ń dákọ̀ alájí àgbà bẹ́ẹ̀ ká. المختار خير البرية. gẹ́gẹ́ la jẹ́ àgbo yanjú ọ̀rọ̀ mi wọ́n ní kí gbogbo ọmọ wọn bóde kó nù lé o wá kémi mọ́ nìkan àtọ́lọ́. صلاتي وتسليمي وأزكى تحيتي. mo fẹ́ kẹ́bi gbogbo ọmọ alájí àgbà pé kẹ́bi wọn bàbá ní gbogbo yẹn jáde tó ń fẹ́ bá aṣọ nìkan gbọ́dọ̀ bọ̀. على المصطفى المختار خير البرية ẹ sì yorùbá ní على المصطفى المختار خير البرية. ó tún wá kú ọ̀la tí bàbá olówó àti àgbáyé ó kú láyé. Salati. صلاتي وتسليمي وأزكى تحيتي. wọ́n wá kí wọn mú wọn lẹ́yìn ìjọ náà. àwa sọ̀rọ̀ dá ìkànnì bá dìde fúlẹ̀ kẹ́rẹ́. wọ́n ń wọ́n àbáwá ẹ̀mí àsúnúgá bàríje. ṣéèhù. alájí àgbà ní káwọn ọmọ ọ̀hán sẹ́ẹ̀kan fún wọn. aṣọ ọdún tí wọ́n fi hàn ẹ bá pé tíra náà wá wọ́n ní báyìí alájí àgbà ṣe gbé fún mi mo gbé fún ẹ. dọ́kìtì ni wọ́n kú láyé. صلاتي وتسليمي وأزكى تحيتي
ìyẹn kẹsẹ̀ nù yàrá ọmọ bíbí inú wọn mẹ́sàn-án ló wà mẹ́jọ náà àtàwọn jẹ̀mọ́ kọ̀ọ̀kan. مختار خير البرية ọkùnrin lọ jòkó على المصطفى mo sì gbọ́dọ̀ wá bímọ. مختار خير البرية ẹni bá yóò gbọ́ àmẹ́bí ò ní parẹ́. صلاتي وتسليمي tí gbogbo àfa abala wọn wọ́n fẹ́ bá lọ́ọ́ ta kàǹgbà wọ́n fẹ́ tẹ̀ ní. وزكاة تحيتي torí mi tí mo dún yìí láì mọ iye ọ̀nà ó ti dọ́mọ ẹ lórí. على المصطفى مختار خير البرية kí ló dé yorùbá rẹ̀ mi dáadáa. على المصطفى bẹ́ẹ̀ni. مختار خير البرية kí n tó máa bọ̀rọ̀ lọ adi taslim tí wọ́n tá a sọ ọkọ ọmọ wọn lónìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ bó ti jẹ́ kódà ó ṣòro fara wí bó ṣe dùkọ́ yìí. bó o lọ wí. صلاتي وتسليمي وأزكى تحيتي màmá tó bí màmá wọn ìyá tó bí ìyáálé ọba tí a dòye tó bí bàbá tiwọn ìyáálé òdiwọ tó bí màmá wọn ọmọ ìmáàmù Abdulkarim ni ìmáàmù ẹlẹ́ẹ̀kẹrin fún gbogbo Ọ̀fà. صلاتي وتسليمي وأزكى تحيتي torí èmi lẹ́lẹ́kẹ̀ wá níran wa nínú ọmọ ìyá kan bàbá kan ìmáàmù tó kọ́ jẹ́ ìmáàmù Abdulmalik ìmáàmù Abubakar ìmáàmù Abdulrahman wàkù ìmáàmù Abdulkarim. màmá tó bí màmá àti wọn pẹ̀lú bàbá tó bí ìmáàmù tó bá kó fóònù lọ́wọ́ ẹ̀ bàbá tiẹ̀ ìmáàmù tó gbà àyè fún òun làbí káyìn wọn. صلاتي àwọn bàbá wa tó wá lọ sí Ghana bàbá ẹ̀dọ́kọ̀ ẹ̀gbọ́ tẹ̀ yìí ìtàtẹ́ ẹ̀ bá gbọ́ orí ìfarabalẹ̀ kẹ́gbọ́ iṣẹ́ kan iṣẹ́ lásán bàbá màmá bàbá tiwọn ṣẹgbọ́ bàbá alẹ́ òdiwo olóògbé bàbá takùlà tí a tún bí a bá lọ sí wáàsí ní Ghana bàbá àyà àyà wọn bàbá tóbi ìyá bàbá wọn onímọ̀ rọ́bà sí bàbá àjíà náà fi wá fún lọ́wọ́. صلاتي وتسليمي وأزكى تحيتي bẹ́ẹ̀ ló fọ́ lónìí tó wáyé bá ń tún tálùbárí kan rẹ̀ bàbá tó bí màmá yín bàbá alẹ́ òdiwo ó tẹ̀lé wòlíì ọlọ́run kọjá dé wọn lálùbárí kan lọ. المصطفى المختار خير البرية lọ́wọ́ tí yóò ti fi lálùbárí kan òun náà ni hubu salihin hubu awliya bil-khidma. على المصطفى المختار خير البرية táyé bá sọ pé ọmọ kéwù àwọn òbí lágbolé ẹ sọ ọmọ ìlímọ́mù ẹ wá máa ké orí yín pé gbogbo tí bàbá yín rọ́ wá sí fún ọpọlọ wọn ló kó fún. صلاتي وتسليمي وأزكى تحيتي kápẹ́lẹ́bìnrin máa jogún tíra ni bàbá lọ túlẹ̀ àwọn àfọ́bí àṣírí bàbá ń bẹ̀rẹ̀ náà bàbá sí náà. على المصطفى ọ̀pọ̀lọpọ̀ wa mà dí ọ̀rọ̀ yín kọjá akẹ́fún mi lówó kẹ́ tó kù lọ́fà wọ́n lè bìtì yá lé òdì wọ̀ sí. مختار خير البرية tó ṣe pé àwọn pẹ̀lú bàbá ìwọ̀n wà ná bàbá kan ló bí ẹ àti yá lé sà tó kú sí mọ́kà kó lọ wí. على المصطفى المختار خير البرية bí mo ṣe dúró ìran ní sojú. صلاتي ìran وتسليمي
وأجبى تحيتي. Tẹ̀bá mọ̀ wọn tó bí ìyá wọn ni. Ìyá alẹ́ òdu wo fa tẹ̀sùbá fá ó sì fẹ́ yọ sórí àwọ̀. Ní ìyá ìyá wọn. وكن رجلا إن أتوا بعده يقولون مرة وهذا الأثر. Bẹ́ẹ̀ yẹn bá lọ sórí báyìí lọ. كن رجلا. Ayé ń wo yìí ni small but mighty. Àgọ́ ara yìí ni wọ́n ń wò gúdúgbẹ́ ń ti ń gbénu rẹ tóbi. وكن رجلا. Bẹ́ẹ̀ mi náà ṣe wà ní kóró dípẹ̀ ní mí. وكن رجلا. Ọmọ bíi tí mo dáwọ́lé tí ń dáwọ́lé ọ̀pọ̀lọpọ̀ ga jù mí lọ. Ṣùgbọ́n èmi tí a dájọ́ sí mi náà ó ga jù tẹ̀ ń wò lọ. إن أتوا بعده Ìmáàmù Hussein tóbi dáàjì mi. رحمه الله. Tí a bá lọ ra ẹṣin ní Sókótó tí a lọ ra ẹṣin wá fún àìgbọ́n wọn ní Sókótó wọn ò ní ìkún lọ́fà ó fà lọ́wọ́ ni. الله. Tí a bá ní ọ̀sẹ̀ gun ẹṣin yóò lè lè gun ẹ̀gbọ́n mi tó bẹ̀ mí. وكن رجلا إني أتوا بعده. Ẹṣin jẹ́ sọ fún yín lónìí Ìmáàmù Hussein ẹ dẹ́kun Akúbíadé ẹ ti fọwọ́ lẹ́bọ̀ọ́ àtàwọn kọ̀ bí yín ó sì darí ma lọ́wọ́. كن رجلا. Ẹ fọwọ́ lẹ́bọ̀ọ́ ẹ ti fọwọ́ lẹ́bọ̀ọ́ náà إن أتوا بعده nígbà tí ẹ wá ní mí ẹ jẹ́ lómi ò kọ́ bí yín. يقولون مرة وهذا الأثر. Ọ̀rọ̀ tó bá sọ bẹ́ẹ̀ ṣe wá bí lónìí gbogbo ẹ̀dá tí ò bá lẹ tó ṣe kí ní wọ́n fún kó má tọrọ ayé kò ní láyé gbé. وكن رجلا. Má aflaha man aflaha illa bi suhbati man aflaha. Kódà ẹ̀rí gbogbo obìnrin sìn ó kàn ń dààmú kó gbálẹ̀ lé ọkọ mọ́ kò tí yà kó bẹ̀rẹ̀ sẹ́ mọ́ àìsàn mọ́ ni ò tí wọ́n lálùbáríkà. Ẹ̀yin ọmọ ẹ̀sìn fẹ́ kọ́ lóbìnrin rùn ẹ fẹ́ pa ayé ara yín rùn. Àwọn ìyá tí a kọ́lẹ̀ wọ́n gbálẹ̀ ìdájí la fi rí báyìí. Gbogbo obìnrin tí ò sì yakọ tí ò sí ara ilé ọkọ ta ni ó sìn kò lè yakọ tí èkú. وكن رجلا إني أتوا بعده Ẹ dákun يقولون مرة àwọ̀là وهذا àwọ̀lì الأثر. àti yóò máa lọ́jọ́ sí ìdẹ́lì. Èmi ò ní wá sí rẹ̀ gẹ́gẹ́ lónìí. Àwọn Ìmáàmù Hussein tí wọ́n bí èmi. رحمه الله. Bàbá wa kú ìtàn fún mi pé ìmáàmù mẹ́rin làwọn sìn. كن رجلا. Ìmáàmù Abdulkarim bàbá màmá tí. إني أتوا بعده. Bàbá náà fẹ́ láti bí síbi. Sí ẹ̀yìn báyìí, odidi Kùránì ló hàn níbẹ̀. الله. Ní àràfin àràfin báyìí, ábàmì ẹyẹ ni. يقولون مرة Ní bàbá tó bí màmá tí. وهذا الأثر. Tó yẹ bá nínú olùdó bá kọjá, ó ní gbà báyìí, mo gbọ́ àwọn ẹsẹ̀ rẹ̀, àbí ọkọ̀ kọjá. Ó sì wà nínú yàrá, ní sàdúrà lọ́wọ́. يقولون مرة وهذا الأثر. Ọkọ̀ àti ìdà táà tó dáa fi jagun Islam yàrá wọn láti kó. Ọdún tí a fẹ́ wó ilé àwọn ẹ̀yẹ ẹlẹ́pà yàrá Imam Abdulkarim láti kó ọkọ̀ tí a fi jagun Islam wọ̀ fà ti dà. Díẹ̀ kù lọ́wọ́ mi àti Kùránì tó fi tẹ Islam tó fà insha Allah. وكن رجلا. Ń sọ bẹ́ẹ̀ ti jẹ́ kálí mọ̀ pé àbí tẹ́ ẹ̀ bá dáwọ́lé ọlọ́sàmọ̀jẹ̀ dáwọ́ lórí ibú. آمين. Láti ṣe àmì wá. وكن رجلا إني أتوا بعده. Ẹ ti kíyàn lórí mẹ́rin ń yẹn ti kó fúnra mi nísìn. يقول Nígbà tó o bá aago tó sẹ́tù báyìí tó o wá ń kíyàn káàkiri tó o jòkó kọ́ ọmọ ẹgbọ́n dáhùn sọ. Ẹ jòkó bẹ́ẹ̀. Discipline wà níbi ọ̀rọ̀ sísọ. Tẹ̀bá ní court wọ́n lè má pa ìwọ mọ́. Wọ́n ò fẹ́ kẹ́ dorí àwọn rúù. يقولون مرة Ẹ̀yin lẹ́tọ́rà ni tẹ́lẹ̀ wọnú kíní hall bá class ẹ̀ tilẹ̀kùn ni.
ọmọ tó bá ti gba ẹ̀wọ̀n ní owó ni ó kàwé tán nù. bó lọ wí. Yakuluna marra. ọlọ́pẹ́ ọpọlọ ó fẹ́lẹ́ gan tó bá ti lẹ́yìn kékeré kẹ́rẹ́ kò ní ma ti ń ṣe mánu. Wa hadha al-athar. àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn ò ṣiṣẹ́ ọ̀rọ̀ kò jẹ́ wọn máa tí wà níbi ọ̀rọ̀. Yaquluna marra. ṣé ọ̀rọ̀ lè mi ṣe. Wa hadha al-athar. sùúrù bí ibà ṣe ti mọ̀lẹ́bí nínú bọ́dọ̀ lónìí. dókítà ti ẹ̀gbà kí jáde lónìí rárá. ìmọ̀ kílódé ọjọ́ wà lásìkò mọ́ para rẹ̀ wọ́n ní ẹ̀yin ni máa ṣe ìsìláàmù ní ìdìrí o ti gbọ́dọ̀ ṣe náà o tún gbọ́dọ̀ ṣẹ́ra mi. Wakun rajulan. pẹ̀lú tilẹ̀ inú pé wà sí mẹ́fà tí mo ti lánàá. In ataw ba'dahu. bẹ́ẹ̀ ni jẹta bẹ́ẹ̀ ni jẹ́ ẹni. Yaquluna marra. ẹni wá sí dàbí transformer ni lóòdù gbọ́dọ̀ kọ lórí ẹ̀. Wakun rajulan. ń gbọ́ ẹ̀yin jàǹkàjàǹkà jẹ́ ìdókò. bá a bá ṣe lò é lásìkò sílẹ̀ lẹ́yìn ṣe ga sí. Àmín. bẹ́ẹ̀ ni mo sọ. gbogbo àwọn afọ àtẹ̀mọ̀ fún owó wákà ní ẹ̀jọ̀ pé ẹ̀yẹ kan tọrọ tó wù yín kẹ́ máa lọ lé ni. náà In ataw ba'dahu. wọ́n tún wá sí ìmáàmù Usama odùméjì. wọ́n sì mú ìmáàmù Fadlullah odùmẹ́ta. wọ́n sì ìmáàmù Salahuddin odùmẹ́rin. tí ìwà ṣe pé wọ́n lọ ọdún mẹ́wàá mẹ́wàá. ìgbà tí mo mọ̀ fún wa kàn wọ́n ti sún 100. síbẹ̀ wọ́n padà jẹ́. torí ìgbà tí olùwà kan àwọn wọ́n ti tẹ̀ báyìí. wọ́n ti débi ayélujára àǹbíyá kù. ayélujára àǹbíyá kù. ayélujára ìwúrí ìlànà àjùfẹ́ Wakun rajulan. In ataw ba'dahu. àwọn ẹ̀rẹ́ sì ká tó wọ́n ga tó ọ̀ka àtàwọn mi. Yaquluna marra. tí wọ́n fẹ́ gbé àwọn ìbọn wọn bá fẹ́ lọ yídì bàbá gbé ẹ̀ báyìí wọ́n wá gbé ẹ̀ kórè ẹ̀ sí bàbá. Yaquluna marra. wọ́n tún wá gbá ìjánu ẹ̀ sí mú tí ẹ bá sì gbá ìjánu ẹ̀ sí mú òní ó jìyà jù tẹ́lẹ̀ sí ọmọ ọ̀rọ̀ tó sí lọ́wọ́. ẹ̀dùn bá láfíń tí ò lè gbá ìjánu ẹ̀ sí mú gbogbo ara rẹ̀ ní ó bàjẹ́. kí ló ń mọ̀ sọ gbogbo àdá tí ò bá ti lè sìn ayé ò ní sìn ọ̀ náà. Yaquluna marra. bẹ́ẹ̀ ti jòkó yìí àlùbáríkà àwọn kan lẹ jẹ́. Wa hadha al-athar. nígbà tí a wá gbé ní òdiwo tí ẹ wà bẹ́ẹ̀ ti wà lọ́nà wọ́n tún wá kó iwá sọ́dọ̀ wa. bó lọ rí. Wakun rajulan. torí ìyá bàbá wọn ìyá tó bí ìyá bàbá wọn ìyá náà òdiwo bàbá lọ ní eke ọ̀ní jẹun. ìyá náà wà á tẹ̀ wá. bá ń gbọ́n mú dáadáa eré wọn pọ̀ jù. ìyá wọn tó lọ kọ́fíìdì pẹ̀lú arúgbó ara òní tí ń ràn náà lọ́ọ̀tà yìí. Wakun rajulan. gbàtí ìyá náà wá dàgbà ọmọ àbá yín wá kó wálé òdiwo. bísí ti nìrọ̀ ní òdiwo. In ataw ba'dahu. kábíyèsí mo fẹ́ máa rán wọn létí tí wọn ò lè mọ̀ nígbà tí a kéré. Yaquluna màmá marra. náà wá pẹ́ wá ó wá takú ti yẹ ẹ̀ lọ́rùn lẹ́bi dèrò ní òdiwo. kò wá kó bẹ̀bí tó ti yàrá ju kó láyé. Alayka bi ahli khayri in shi'ta suhbatan. wọ́n ti rà fún yín. Fafi suhbatil akhyari talqal fawaida. àwọn ènìyàn lè yẹ máa bá tó àti yàrá Muhammad sallallahu alaihi wasallam. ó kí lè bá aláàjì àgbà ọlọ́mọdé ó bàjẹ́. Àmín. kàlífà wa tòun mẹ́jọ ó dàrú mọ́ lórí. akílẹ̀ṣẹ́ fàádà ọlọ́mọdé ó bàjẹ́. Alayka bi ahli khayri in shi'ta suhbatan. ó sì kí àwọn ẹgbẹ́ àbí. Fafi suhbatil ó kẹ́ bàbá mọ́ àgbà. abrari talqal fawaida. ẹ ti kọ́ bàbá dà. bàbá ìbá mọ́ àgbà ń lẹ̀ kábílẹ̀ máa dùn mọ́ Muharram ni àádọ́ yẹ kó jẹ̀rẹ̀ mọ́ ní Maka. ẹ ti kọ́ ìdúgbò ẹ̀ka ẹ̀. bó o lọ wí. Alayka bi ahli khayri in shi'ta suhbatan. torí tí mo ń bá
èmi ò tí ì lágbára náà tó lè kí ó túbà bí mo mú àgbáńdẹ̀ Allah zanzara sáwọ́tì lè kúrò rábì Allah owó máa mí nǹkan títí ọlọ́run jẹ́ mi wọ́n gùn fún wa. ومن جالس العطار ọlọ́run bá gbé kú mọ́ kí. طاب بطيبه العارف بالعارف الصمداني. ومن جالس الحداد لقى السوائد. nǹkan mẹ́ta bẹ́ẹ̀ bá ní wọ́n lò ráyé wá bọ́ ọba jọba wà ní nǹkan ni ọ́ tọ́ ọba mọ̀wé wà ní nǹkan ni ọ́ tọ́ ọba mọ̀kéwú wà ní nǹkan ni ọ́ mẹ́tẹ̀ẹ̀ta ni wá ní. ومن جالس العطار àǹfààní ọ̀mọ̀wé fún ni. طاب بطيبه ومن جالس mo kí àǹfààní ṣe ń bú ọlé lọ́wọ́. bàbá wa aláyà wọ́n kọ́ ọ lójú bọ́ọ̀lù báyìí ní bàbá wa aláyà mo lọ rí. عليك بالخير nígbà tó tilẹ̀ lágbáwá dé káì. إن شئت صحبة. bàbá wa ní ọpọlọ yìí ti pé jù ọgbọ́dọ̀ gbé dúró báyìí lọ́ máa dá sí ẹ náà ni wọ́n dá sí ẹ náà. ففي صحبتي kódà wọ́n fọ lọ́dún bá ń gbà náà ẹ̀ ti nìkan wọn yorùbá yẹn. أخيار تلك الفوائد. ẹ kú tọ́jú wa. ففي صحبتي àbọ̀yé sì lẹ kú wa ọlọ́run ní ààyè. أبرار تلك الفوائد. ó kí wọ́n yà fún àwọn àtúndì ọjọ́ tó lọ ni. kò sẹ́ni tí ì mọ̀ wàhálà gbogbo wa kò sẹ́ni tí ì mọ̀ gbogbo àwọn àfáyà sí kò sẹ́ni tí ì mọ̀ ẹ̀yà yẹn. ó kí gbogbo wa ó kí wẹ̀ àbáwá Abdulbaki nítorí ẹni tá ẹ kí ni bẹ́ẹ̀ ní kẹ́ni má nì. àáfàá mi ò ní jẹ́ sọ fún lọ́tà kẹ́lẹ́ ló tó wá ṣe tiẹ̀. yóò ti ronú ròyìn fún lórí ìnáwó kan. ẹjọ́ sọ pé ibi sí náà nù. yóò wá máa tẹ̀sí agbára mọ́lẹ̀ yóò wá dákú lójú àgbo. ẹ sì rí gbogbo wa ẹsùn tó wá fara wọn pé ẹjọ́ wọn máa sọ̀rọ̀ ibi kúkú mọ bí n ti ń ṣe nǹkan. ẹnu ní òsì kanjú kan mú àríbi tàbí wọn bàṣẹ àgbo méjì nígbà máa sọ súná tí ń bá lọ. n tí ó jẹ́ tẹ̀ dá òde fòrú. ẹnìkan ṣe rẹ tó rìgírẹ́tì ayé ẹ̀ ọba jẹ́kẹ̀ nígbà ni wọ́n á ṣe program báyìí láàárọ̀ nígbà ni rárá olóńdòdè mọ́mọ́fà náà ló wà á kó wá ṣe tiẹ̀ lẹ́yìn àyílà wọ́n sì tẹ́ òde kalẹ̀ lóòótọ́ ní abá ṣe ogun tí wọ́n ṣe ní abá arábà rẹ̀ ìgbà tí mo gba mẹ́ẹ̀kì sí làwọn ará èkó ń dé lára Ghana ń dé ẹni tí ó kọ́ bùnmi lówó $1 million ló kọ́ bùnmi nígbà ní ká ìdápọ̀ mo yá ìdápọ̀ máa ṣùgbọ́n ti rábà náà. عليك بأهل الخير إن شئت صحبة. ẹnìkan tún lọ́rọ̀ 250 èmi náà nígbà tí mi sọ àpò lẹ́nu àti kọjá àti rì. ففي صحبتي أخيار تلك الفوائد. àgùnbí adé ومن جالس العطار ààrẹ mùsùlùmí طاب بطيبه. àwọn bẹ́ńdọ̀sì wọn rè. ومن جالس àgùnbí adé الحداد لقى السوائد. ẹjọ́ sọ̀rọ̀ sẹ́jú méjì kí ẹ gbọ́ kọ́ ọmọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. bọ́lá pẹ́tẹ́kù yín sí. أفرأيتم ما تمنون bàbá ẹ fèèyàn síbẹ̀. أأنتم تخلقونه ẹ̀yin aṣáájú yín sí aṣojú yín sì di owó. أم نحن الخالقون. gbòógì lẹ́jẹ̀ ìdògbò yìí ẹ̀yin aṣojú yín sì di owó. gbogbo àwọn àfáà yòókù náà ẹ̀yin aṣojú kan. gbogbo àfáà náà ti aṣojú kan rí. aṣojú tèmi náà kó dúró mbẹ bá a bá ní kó ju ọlọ́run ó tó kó ju èyàn ó tó yóò wá bá yẹn kó sí wàhálà. ẹnìkan pàdé ẹ̀fọ́ alóde tó pọ̀ agbègbè àkàrà tí wọ́n kówó lọ tọ́lọ̀ bá ti wá séèyàn lé ní ọjà téèyàn ti nílẹ̀ aríkiri tó ń wá ká
tó bá sanwó ènìyàn tí ó bá sanwó mi lójoojúmọ́ náà ti pọ̀ jì mí káàdó máa gbádùn ayé ara wa lókù n tí ó da nǹkan ló láti yanjú àyìnbá ń bẹ̀ ẹ̀ka gbogbo wa káàdó wa ń bẹ̀ àádọ́ ọmọ ayé tó ṣẹlẹ̀ ni. أفرأيتم ما تمنون ẹ tí mi ó pa kalẹ̀ fún yín kò sí sòrò bẹ́ẹ̀. أنتم تخلقونه a ti tẹ̀sí ilé bọ́sí yà yín. أم نحن الخالقون. a fẹ́ dúpẹ́ ni ẹlòmíràn ní bẹ́ẹ̀ ti rí mo kí ọ̀la ẹsẹ̀ Ibrahim wa Salman olùkọ́ bá mi tá a lọ sí náwó lu yín jò ní. bẹ́ẹ̀ni ẹ ọmọ ìlú kan péréte bẹ́ẹ̀ni tó wá joyè ńláńlá nínú ìjọba ó sì dá títí lẹ́nu wọn. olórí rí ọmọ tẹ ẹ dá títì wọ̀lú yín báyìí gbọ̀n bàbá ńlá títì náà sì ní kì í ṣe 100 kìlómítà àwa dá lọ nígbà tẹ ẹ dè èèyàn tán ẹ̀yin ti mọ̀ pé ilé rẹ̀ padà gbé káyìn ẹ̀yin ò já wọn olùsí èèyàn àwọn adédálẹ̀ dèrè tí wọ́n ronú bí wọ́n ti wọ́n sìn kán lé àwa lọ yáyáyá àṣà ọ̀nà ọlọ́dà korokoro ní àhà ẹnìkan náà ló ń jẹ ipò ńláńlá tó wá fáìtì fún yìí ẹ̀gbọ́ gbogbo ẹ̀ láti ìbá wo àtúbọ̀tán kó tó ṣiṣẹ́ kì í so lórí rẹ̀ sẹ́yìn ìgbà lẹ́wọ́n rìn lónìí lóde nígbà tí inú torí mo dé lu yín mo mọ̀ nǹkan tẹ́ ẹ dánwò sílẹ̀ àfi ọba yín mọ̀sẹ̀ jìnnà tó ẹ̀kọ́ bí àfẹ́ tí ń gbẹ́nu kúrò ní bó lọ rí. أفرأيتم ما تمنون ọ̀tẹ̀ sí mo kẹ́yìn ńláńlá àwọn engineers wa bó lọ rí. أنتم تخلقونه mo rí chairman civil service commission àbí bẹ́ẹ̀ni yìí kó mẹ́rin ránṣẹ́ sí kó tó dọ̀tún la ẹ má wulẹ̀ fáwọn lówó ẹ sá wá sẹ́fún. أنتم تخلقونه ẹ̀ẹ́dì mi bẹ́ẹ̀ lórí tébù yìí gbì orí àjàlẹ̀ fi hàn ni o abẹ́ tébù ni o mo sábẹ̀ kí n wọ́n rí sẹ́. أنتم تخلقونه أم نحن الخالقون. adébúsà ní sọ̀lá ẹ̀yin náà mójútó eré tàgé ọmọ ọ̀fà kan bẹ sẹ́wọ́n bọ́ọ̀lù gbá wọ́n kàn gba lẹ́yìn lẹ́nu òrí gbàgbàgbà ta ó kọ wọ́n ń bọ̀ ẹ̀fẹ́ síbi kó ara kìíní kàtẹ́ máa gbà ó ìfẹ́ orúkọ wọn bẹ̀rẹ̀. أنتم تخلقونه. wọ́n táwọn náà wà ní kò fún ni ká pàṣẹ kẹ́bà fún èèyàn wá síbi tí àfẹ́mọ́ fún ọtọ́rọ́kọ́bọ̀ káwọn lè kùn yẹn jẹ. àwọn àfẹ́mọ́ fún ọtọ́rọ́kọ́bọ̀ èmi là á gbà mí kó máa ṣẹ̀rú lẹ́yìn wa àníkà náà tó nǹkan ká máa jẹ. أنتم àwọn mẹ́rin tẹ́ wàá ṣẹ́ fún dúdọ́wọ̀ yẹn kì í bọ̀ kódà mẹ́fẹ̀ẹ́fẹ́ wọlé kó padà sáàfù wọn sáàfù yẹn hàn nìkan. أنتم تخلقونه. lọ́tùnú adúlọ́ náà ṣe ẹ máa retí okun mẹ́rin. أم نحن bá mẹ́rin bá rí sẹ́ fámìlì wọn kò nù yàrá. wọn ò sì ní máa kalẹ̀ kó aláfíà ká fún ọ ló ti dákọ̀ wọn. wọn náà ti di ìgbónisẹ́ lọ́rùn tó mo fẹ́ gbà lọ́yìn òkè sówó. أفرأيتم ما تمنون. àbí tẹ̀ ń wí re. أنتم تخلقونه wí dáadáa. أم نحن الخالقون. a ti tẹ̀sílì. ọlọ́run ní ẹ̀rọ kó káríro. owó ọgbẹ́ yín lẹ́ mú wa ẹ mẹ́ta wà bá lọ́rùn o. ẹ̀sùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dùn pé ẹ̀ lè náwó láàrin wa èyí tẹ́ ẹ̀ mú ọkọ̀ tó ga tẹ́ ẹ̀ kú sínú ẹ̀. ìlóye anẹ́bí tó tó wọ táyà mọ́tò yìí. ọ̀pọ̀ kéré nítorí ẹ̀ náà ọ̀gbun mọ́tò ga gbogbo ayé táàbù káàkiri àgbáyé kí ni ó pa ọ́ àṣà tí ó wọ yàrá gbọ́mọdé yóò borí bá kú mọ́ wọ́n lọ́mọdé àwọn yàrá rẹ̀ kó wá bá òun tí ò bá ní sàgbàgbò. أنتم تخلقونه أم نحن الخالقون. àṣà tí ò gbọ́mọdé yẹn títì tó ló borí yàrá á ti rẹ̀ kúmọ̀ orókùn láti bá nǹkan ó ṣe lóde yóò dénú sàtúntà
bàjẹ́ ó yá ẹ̀tọ́ bá kù kí ni ń bọ̀ lẹ́rù ojú wo ló wà ń bì ojú tí ojú jẹ lóṣogbo yìí tọ́ kó o lọ wí jẹ. أنتم تخلقونه Soto 10,000. Soto 10,000. Wọ́n kà á lágbádá. Ẹ̀sùn mi ọ̀rẹ́ ṣe. Ó yá. أنتم Gbogbo àwọn afọ àti ẹ̀jẹ̀ kò yìí. Tí èèyàn bá ti lòdì tí o bá ti dúró lọlé àbùkù ẹ̀ tó pè ní. 11, 15 mo fẹ́ gbà. Ẹ mú wa gbogbo 15,000. Owó ọgbẹ́ ni nígbà tó ń fò dín. Ó lè lo gbogbo etí àwọn èèyàn lọ iṣẹ́ ní ṣeṣe ọwọ́ mi ó ṣe tẹ̀yìn lọ. أنتم تخلقونه Ẹ̀yin àbá abẹ́ẹ̀bẹ̀ mi ló wọ pẹ́. أم نحن الخالقون Sáyé ló lè káwọ́ lè ká àdìmú hàn. ما شاء الله Lọ́jà mo ti mi nu àyè máa mú ọ̀tọ̀ tí màá lọ kí jimá ni mo ṣe yìí máa. Tí bá ti lóde ẹja jọ máa ṣe bí ẹgbẹ́ ara wa. Bẹ́ẹ̀ bá lọ́wọ́ máa lo òjò tó bá kú àti òde bá lọ́wọ́ ní ìwé tí mo sàárè. Ìmìlà jẹ́. Ìlìndà jẹ́. Ó wò wí. أفرأيتم ما تمنون Àwọn tí a ń kalẹ̀ fún wọn tó rí bí wọ́n tó ń tẹ̀lé ẹ sáàrin títì báyìí. Ìgbà yóò máa ní tó lálálá tó rókè. Ilẹ̀ náà ni ó wọ̀ sùn. Ẹjẹ́ aṣayé rẹ̀. 15,000 ní ẹ̀yin dẹ́sí níláárí lẹ jòkó yìí. Tẹ́ẹ̀mà níláárí lọ. Bó o lọ wí. أنتم Ẹ̀kílá Abdulsalam Adéfọ́ni ni. Ṣé a máa ṣe Zen Travels àbí? Travels and Tours sẹ́yìn ni. Sẹ́ ń kó yẹn lọ Mọ́kà. Ẹ̀ ń kó yẹn lọ Mọ́kà. Àáfà tí ó fọ ìyẹn ń ṣiṣẹ́ Mọ́kà lọ́dún ni. Tẹ́ fún ní síìtì ọ̀fẹ́, àá fún ní àáfà mẹ́ta. Èmi ha tó wà bẹ́ẹ̀. Ṣèbí èrè tí ọjà lórí èrò ni wọ́n fi sanwó tiẹ̀. أفرأيتم ما تمنون أنتم تخلقونه Ẹ sì lérò. أم نحن الخالقون Kódà láì tiẹ̀ tí wàá wá ẹnì kankan, mo fún àfa mi ní àfa kan. Tọ́ ọmọ wa láyà, àwọn afa tí wọ́n fẹ́ yẹn ṣiṣẹ́ ní Mọ́kà. Lábẹ́ kálámà lábẹ́ automatic. Àwọn ni mánéjà. Àwọn nìkan ti kó mbẹ́. Ó kú méjì. Ọ̀gá ńlẹ́gbọ́n àfa méjì tí wọn ò ní sanwó Mọ́kà tó máa ń travel. Ìbáwò yẹn kì í bọ̀ nínú pléènì. Kó o sá ti balẹ̀ Mọ́kà. أنتم تخلقونه Ẹgbẹ́ sẹ́gbẹ́ mú lẹ́mi, èmi ń lọ fúnra mi. Oyin ti wà, ń lọ. Ó sì ní yẹn tí ń kó lọ. Mo fẹ́ lọ sàdó ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ. Àti kọ́ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lórí òye. أنتم تخلقونه أم نحن الخالقون Pẹ̀lú bẹ́ẹ̀ lọ sàdó ọdún mẹ́wàá. Gbogbo tó lẹ́rọ̀ mi kó lọ àwọn mẹ́wàá. Ní Kwara nìkan mẹ́wàá. Kánò wa ń bẹ, Èkó ń bẹ, àwọn tá a pàdé mẹ́ẹ̀ẹ́dógún ni wá. Àti fẹ́ sọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún. Ẹ wá ní fún aláàfáà kan tá a ní sanwó rẹ̀ tí mo pàdé yín lónìí. Kò sí dúbìtà tó lè yẹ. A ti ń lọ 50,000 lówó ọpẹ́. Àwọn ọmọ ní 15. Ta ni ó sọ̀pọ̀tì ẹ̀? Báwo ọ̀rẹ́ mi nǹkan sì mí? Ó ti dé kẹ̀wé. Ó ti di tèmi mọ̀. Ìjọba Jálàbí. Bó o lọ wí. أنتم تخلقونه Gbogbo àfa lájẹ ẹjú ẹ̀. أم نحن الخالقون Sọ́pẹ́yẹ tí ń rò pé ẹ mú lọ. Sọ́pẹ́yẹ èló lẹ mú lọ lẹ́. Aṣara olùbá. Wọ́n sọ̀pọ̀tì pẹ̀lú 10,000 naira. الله أكبر Ó ní kú ní kékeré. آمين Bàbá Salman olóko dáàdì mi. Bàbá tó lé mi Salman ni wọ́n jẹ́. Àwọn náà sọ̀pọ̀tì pẹ̀lú 5,000 naira. Owó di 30,000. Bẹ́ẹ̀ fún alẹ́pà mọ́kà ọ̀fẹ́ ti kì í. Ẹ bá wulẹ̀ lọ́wọ́ má. Kì í tó kó ní láti fún ilé oko ẹni tó bá yọ.